yẹ̀wò yìí o àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ́ yín láti kàn ní Àjùlọ TV. Olúwatúnmiṣe Kínúsì òun lóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti bọwọ́ lu ṣíṣẹ̀dálẹ̀ iléèwé gbogbonìṣe ti Bọ́lá Tinubu sílùú Àbújá. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ṣèlérí àti mú àlá rere ìkànìyàn tọdún 2025 wá sí ìmúṣẹ. Ọmọkùnrin kan rí ẹ̀wọ̀n ọdún 21 he ní ìpínlẹ̀ Ondo. Lágbo ti àwọn amúlòdùn. Olórin tàkásùfé Speed Darlington ló ti kúrò ní àhámọ́ ẹ̀wọ̀n Kùjé. Bẹ́ẹ̀ lágbo ti amúlòdùn bákan náà, adẹ́rìn-pòṣónú AY Makun sọ̀rọ̀ lórí bí òun ò ti ṣe jẹ́ aṣojú rere fún ìgbéyàwó tó láyọ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti bọwọ́ lu ṣíṣẹ̀dálẹ̀ iléèwé gbogbonìṣe ti Bọ́lá Tinubu sílùú Àbújá. Ọ̀rọ̀ yìí òun ló tẹnu mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsáwà níbi ó ti ń fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé lè tí ó fi ránṣẹ́ sí ẹni tó jẹ́ mínísítà fún olú ìlú ilẹ̀ yìí Nyesom Wike. Túnjí Aláùsá ṣe lálàyé pé ṣíṣẹ̀dálẹ̀ iléèwé gíga òun ni ó jẹ́ ìpinnu ìjọba àpapọ̀ sí gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan léyìí tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà lójúnà àti lè mú ètò ẹ̀kọ́ léyìí tí ó gbọ̀ngbọ́n tó ń ti ètò ìmọ̀ ẹ̀rọ bá orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ náà ó ní ó ti ń rọ mínísítà fún olú ìlú ilẹ̀ yìí láti wá ibi léyìí tí ó jọjú ní agbègbè Gwarinpa fún iléèwé ọ̀hún àtàwọn iléeṣẹ́ tí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ kàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá ṣe àbẹ̀wò tó gbọ̀ngbọ́n sí agbègbè ọ̀hún tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí wọ́n padà dá iléèwé gíga fásitì sílẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá rí ibi tó jọjú fún iléèwé gíga gbogbonìṣe náà. Iléèwé gíga gbogbonìṣe ọ̀hún ó ní wọ́n mọ̀ sọ ní orúkọ ààrẹ ilẹ̀ yìí ìyàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti ṣèlérí àti rí dájú pé ètò ìkànìyàn òun ló wáyé ní ọdún 2025. Àwọn aṣòfin ni wọ́n gba ọ̀rọ̀ ọ̀hún bí ẹni gbàgbà ọtí lásìkò tí wọ́n yẹ ètò ìṣúná lẹ́yìn tí alága fún àjọ ètò ìkànìyàn nílẹ̀ yìí Nasir Isa Kwara tó ṣe bẹ́ẹ̀ tó tẹ pẹpẹ síwájú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ lẹ́yìn tí ó mọ̀ rí sí ìkànìyàn ìdánimọ̀ tóun ti àbójútó iyùn Abdul Ningi ṣe lálàyé pé àwọn aṣòfin ni wọ́n ní fi ẹ̀dọ̀ lórí òróǹro títí dìgbà tí ètò ìkànìyàn tí ó fi wáyé ní ọdún 2025 tá a wà yìí. Ningi ṣe lálàyé pé òun lè tó òun jẹ́ alága tóun ti àwọn aṣòfin míì làwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn gba ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu lọ lójúnà àti lè jẹ́ kó mọ ìdí pàtàkì lẹ́yìn tí wọ́n fi gbọ́dọ̀ ṣe ètò ìkànìyàn nílẹ̀ yìí ní kànmọ́nkóbò. Ètò ìkànìyàn ọ̀hún ó ní àjọ tó ń rí sí ìkànìyàn nílẹ̀ yìí ni wọ́n ti ń retí àti ṣe ṣùgbọ́n tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹtì òun ló ń bá ètò ọ̀hún. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà òun ni wọ́n wá ti wá pinnu báyìí tó ti ìlérí ní kíkankíkan láti bẹ ààrẹ Bọ́lá Tinubu wò kó lè gbé gbogbo ìgbésẹ̀ tó gbọ̀ngbọ́n lórí ètò ìkànìyàn kó lè wáyé lọ́dún 2025 tá a wà yìí. Ilé-ẹjọ́ májísírèètì ti ìpínlẹ̀ Ondo lè tó fìdí kalẹ̀ sí ìlú Àkúrẹ́ ti sọ ọmọkùnrin kan tá ń pè ní Olúṣọlá Ọlátúndé sí ẹ̀wọ̀n ọdún 21 lórí bí ó ti ń ṣe àfọwọ́rá àwọn ohun èlò ilé ìjọsìn. Ọlátúndé òun ni ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ní ìlú Àkúrẹ́
níbi tí ó ti ń ṣe àfọwọ́rá onírúurú àwọn ohun èlò ilé ìjọsìn léyìí tí iye rẹ̀ tó lé ní mílíọ̀nù kan. Lẹ́yìn gbogbo ìwádìí àti àbálọbábọ̀, òun ni ẹni tó jẹ́ adájọ́ fún ìgbẹ́jọ́ ọ̀hún Dámilọ́lá Ṣèkóní ni ó wá sọ Olúṣọlá sí ẹ̀wọ̀n ọdún 21 fún ẹ̀sùn olè jíjà àti àwọn ẹ̀sùn míì lẹ́yìn tí wọ́n kà sí lẹ́sẹ̀. Lágbo ti àwọn amúlùúdùn, olórin tàkasúfèé Darlington Okoye táwọn èèyàn mọ̀ sí Speed Darlington ó ní ó ti gba ìtúsílẹ̀ báyìí kúrò nínú ẹ̀wọ̀n Kùjé. Nínú ọ̀rọ̀ tán fi ṣọwọ́ sórí òpó ayélujára X ní ẹni tó jẹ́ agbẹjọ́rò Darlington Dèjì Adéyanjú ló ti ṣe lálàyé pé Darlington ní ilé-ẹjọ́ tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá náà ti gbà láyè láti gba béèlì rẹ̀. Ṣebí bàbá gbàgbé pé Speed Darlington tóun ti olórin tàkasúfèé ilẹ̀ yìí míì iyùn Burna Boy ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ ẹsẹ̀ pọ̀ lórí ẹ̀sùn tí Burna Boy sọ pé Speed Darlington ó fi kan òun kó tó di wípé Speed Darlington náà padà ṣẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá tilẹ̀ yìí. Gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú nílẹ̀ yìí Ayọ̀ Mákùn táwọn èèyàn mọ̀ sí AY Mákùn ti ṣe àfilédè rẹ̀ pé òun ò tọ́ lẹ́ni tí ń ṣe aṣojú ìdílé lè tí ó fìdí múlẹ̀ jọjọ. Adẹ́rìn-pòṣónú ọ̀hún ó ní ó ń fi ọ̀rọ̀ náà ló fi ń léde ní orí òpó ayélujára rẹ̀ níbi tí ó ti ń kan sàdánkátà sí ẹ̀gbọ́n rẹ̀ Yomi Kashua fún ìfẹ́ tó ti ìbọ̀wọ̀ fún léyìí tí onítọ̀hún tó ní sí ìdílé títí ẹ̀. Ṣe bọ́rọ̀ yìí òun ló wáyé lẹ́yìn ìgbà tí AY Mákùn tó gbé onírúurú ìgbésẹ̀ nínú ìgbéyàwó tọ̀dọ̀ tiẹ̀ ní nǹkan bíi oṣù mélòó sẹ́yìn, léyìí tí ó fa ìpínyà ráńpẹ́ láàrin òun àti ayanulé rẹ̀ Mabel Mákùn kó tó di pé wọ́n padà darapọ̀ di ẹyọ kan. Àwọn ìròyìn wa kò ní jù bá ń lọ níkànnì Àjùlọ TV. Lẹ́ẹ̀kan sí Olúwatúnmiṣe Àkínúsì olókàròyìn òní sẹ́yìn ìgbọ̀nyìn o. Ire àtayọ̀ ní ká tún fi pàdé. Ó dìgbà.